الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وآله وصحبه أجمعين. أما بعد أنا أوقف الله ياتي إليك الله محمد صلى الله عليه وسلم. بتعجلوني بتي أولاميني تودي يكي ياشي على يردادا لكن a ṣàlàyé rẹ̀ bí àyè bá ti gbà wá mọ́ ni, ṣùgbọ́n nígbà tí a bá ń ṣe àlàyé rẹ̀ lọ àwọn ìṣàrọ̀ kọ̀ọ̀kan mọ̀ jáde tẹ́kí pẹ̀lú àwọn ìṣàrọ̀ yẹn tá a bá ṣẹ́rí síbẹ̀ àwa náà rí àwọn akẹ́kọ̀ọ́ kan á tún rí mú sí. Òun ni ọ̀rọ̀ nípa al-karamat. قول أهل السنة والجماعة في كرامات الأولياء. kí ni ọ̀rọ̀ tí àwọn أهل السنة والجماعة kí ni ọ̀rọ̀ wọn, kí ni ìgbàgbọ́ wọn, àyèbò ni wọ́n dúró sí nípa karamatu al-awliya. Karamatu al-awliya, al-karamat láti fi karama ni wọ́n ti mú. níta sì gbà lérò pẹ̀lú karama ni ma yukrimu Allahu bihi ba'da ibadihi. ìtọ́lọ́n fi máa ń ṣe àpọ́nlé fáwọn kan nínú àwọn ẹrúsìn ẹ̀ kí wọ́n jẹ́ ẹrúsìn òdodo. ọlọ́mọ fi ń ṣàpọ́nlé fún wọn. ohun tí ó bá wáyé lọ́wọ́ ẹni tí ọlọ́run bá ránṣẹ́ bí ànábì ọlọ́run tí kò bá bá àdámọ̀ bọ́lọ̀ ń ṣe dá ayé mu tàbí àdámọ̀ ọmọ ẹ̀dá ènìyàn mu tàbí tó bá kọjá agbára nítorí ọmọ ẹ̀dá ènìyàn lè ṣe, òun là ń pè ní àyà al-Qur'an ní pé àwọn nusus àyà ló wà ń bẹ, ṣùgbọ́n istilahu táwọn afá máa ń lo mu'jiza. bó jẹ́ kí gbólóhùn mu'jiza yẹn ẹ̀ ní nínú al-Qur'an yẹn ń rí nínú hadith láàkín àwọn afáàjì tẹ́wọ́ gbà. so mu'jiza ní nǹkan tó bá ṣẹlẹ̀ lọ́wọ́ ànábì ọlọ́run tó ṣe wípé ọkọjá agbára ọmọ ẹ̀dẹ́ yẹn. lápèjúwe ànábì wa Musa alayhi salatu wassalam yóò jọ palẹ̀ ọ̀pọ̀ ó sì dejò. síbẹ̀ ní àyẹ̀bẹ̀ kan ọ̀pá àti ejò bó ló ṣe jẹ́. ọ̀pá náà ní ìṣèfín tirẹ̀ tí fi rìn yóò sì múlẹ̀ yóò sì sọ́dọ̀ pa lọ́wọ́ rẹ̀ padà. ẹ rí i pé yẹn ọkọ̀ jàǹtí ọbẹ̀ ẹ̀dẹ́ nìyẹn lè ṣàlàyé. ìgbà tí ọjọ́ idán lójú Fìràwọ́nà tí Fìràwọ́nà pé àwọn òpìdán jọ, ìgbà tí àwọn òpìdán tí wọ́n ju ohun tí wọ́n rò pé àwọn ní lọ́wọ́ tí wọ́n jù lẹ̀, ọ̀pá Musa ọ̀sà wọn mi àbí ọ̀sà wọn mi ọ̀sà wọn mi tí ó mọ̀ fi yọ àyè pé kì í sọ̀rọ̀ ọdún ọ̀rọ̀ nǹkan tí ó jẹ́ agbára látọ̀dọ̀ Ọlọ́run tó wà lára proof tọ́lọ̀ mọ́ fún àwọn ànábì Ọlọ́run tí ó máa jẹ́ àmì yípa ànábì Ọlọ́run ọba ni wọn. wọ́n ní nǹkan tí ó yẹ pé kò possible ájàtà so yóò lè ṣẹlẹ̀ lọ́dọ̀ tí wọn. àpèjúwe rẹ̀ ni pé ànábì wa Ibrahim alayhi salatu wassalam síwájú ànábì wa Musa ìyẹn tó hàn kẹfẹ́ níbi inú rẹ̀ títí ẹ̀rí kí wọ́n dáná jọ wọ́n wá jù sínú náà. tí èèyàn bá fi ọwọ́ kan fìtílà àbí iná láńtà tó bá jóyàn lọ́wọ́ èèyàn mọ̀ bí ó ti rí, ká tó wá ní iná tí wọ́n dájọ́ tí wọ́n ti kó kí wọ́n wá jù yẹn síbẹ̀. ọ̀rọ̀ ní kò iná yà náà rò kó ní bardan wa salaman ala Ibrahim. ọlọ́run ní àní pé kí náà yẹ mọ́ tutù, kí náà tutù khariqun lil aada. mo rò pàdé ayé mi tí ọ̀pá aládàá mu. kíyàn wá wà nù náà kí náà wá jó ẹni tí a ti rò pé òní ṣẹlẹ̀ mímọ́ kó tó wá rìn jáde nù ẹ̀. mu'jiza ni. ṣùgbọ́n ọlọ́run bàbá tó láàrẹ̀ ga kò mọ́ fáwọn ànábì rẹ̀ báyìí báyìí. wọ́n jẹ́ ogun kan tí ọgbẹ́ báyìí kan náà sábẹ́ lójú ẹyin ijú rẹ̀ sì yọ síta. ẹyin ijú rẹ̀ ọyọ síta. Ànábì sallallahu alaihi wa sallam
ó sì rí anábì sì mú ojú yẹn ó sì kì bọnú ojú yẹn padà ó sì fọwọ́ ra ojú yẹn sì padà sí bó ṣe wà tẹ́lẹ̀ wọ́n yẹn inú ẹyin ojú ẹ̀ méjèèjì ibẹ̀ tó wá fáwọn jù kejì lọ láì sọ operation láì wọ tíátà láì sọ operation láì ṣe kíni o láì wọ tíátà àti sọ operation àti kí ojú bọ̀ bẹ̀ gan-an lójú tó ti yọ síta àwọn kan ní láwọn ọgbà gẹ́gẹ́ bó lọ sí pọ́sibù bó wọ́n ṣe ràn àwọn vein yẹn àwọn kíní kan yẹn ìwé kíní tí wọ́n ti kọ́ nínú àwọn òwe bàǹbà òyìnbó máa ronú sí how possible is that. khariqun lil aada ó ti yàtọ̀ sọ̀rọ̀ àádá agbára ọlọ́run ọba ti dé hadith tá a sọ́njú òní ní kó sọ́tò Khaybar tàbí ní fún ìgbọ̀rọ̀ ọ̀yà yìí fún ṣe bí Ali radiyallahu anhu ebi orí náà ni ojú rẹ̀ nǹkan ń ṣe lójú ìṣẹ́kì àìná yìí ṣùgbọ́n kódà nígbà tí wọ́n tó mú wá sógun wọ́n tó lì díẹ̀ wá nígbà tí yẹn máa ń darí afọ́jú tó ń lọ́wọ́ á lì dí ogun anábì kan ṣàdúrà fún ó sì fọwọ́ ra lójú ojú yẹn sì dàbí ìgbà tí nǹkan kan ò ṣe tẹ́lẹ̀ ọlọ́mọdé ojú òdùn à yẹn bàbá kátàrà sì fà bó ṣe kéré mọ́ ká mọ́ sọ glaucomia wọ́n ti mọ tí ń jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run bọ́ sànù wa gbogbo àwọn tí ọlọ́run bá fi ṣàdánwò fún kọ́ bá fún wọn lálàáfíà ní tí mo fẹ́ lọ bẹ́ẹ̀ ni kérò àwọn nǹkan yẹn kí ojú ọmọ ọdún yẹn ká fọwọ́ ra lójú láìkan mi sí láìkan gùn sí wọ́n ti ń kán gùn sí ojú ẹlòmíì nísìn kí sọ̀rọ̀ ọdún kan ọdún méjì ìpín náà ní yọ wọ́n tún fún gọ́bù tó máa dàgò bójú bí ò lògò ká ríran bẹ́ẹ̀ nẹ́ka kún ókè báyìí kọ́ máa ń tẹ̀ ẹ́nu òkè bọ́kàwé ojú ọmọ ròyìn kọ́lẹ̀ yẹn a máa dé dókítà kan tó ń kó tó máa lògò kò túmọ̀ sí ká síbẹ̀ náà ẹ̀bẹ̀ kan lọ́pọ̀lọpọ̀ dókítà kan tí tó ń lògò báà tiẹ̀ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àsámà àwọn míì náà táwọn náà ń lògò ọlọ́run bó fi àsìkò jẹ́ etí mo kìlọ̀ síbẹ̀ ni ké ìyẹn ni wọ́n ń pè ní mọ̀ọ́jísà ṣàlàyé mi tí tálùkùránì pè ní àyà ṣé wàá rí mọ̀ọ́jísà yẹn àwọn kan tó bá jẹ́ khawarikul aada báyìí tó bá ṣẹlẹ̀ lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ ànábì ọlọ́run ó kọ̀ rẹ̀ ni ó wá máa ń ṣẹlẹ̀ lọ́wọ́ ènìyàn lásán náà tí kì í yẹ kékeré ṣànábì tó bá wá ṣẹlẹ̀ lọ́wọ́ ènìyàn lásán ó kún sí méjì nínú kó jẹ́ idán tàbí ṣàwádà nínú kó jẹ́ idán tàbí kápítátà àtàmọ́ tuntun ká kun àwọn èèyàn lójú ká mú káàdì báyìí ká sí báyìí ká sí báyìí ká sí báyìí kẹ́nìkan gbé ayùn kó sì máa rẹ́ èèyàn ó sì rẹ̀ sí méjì ó wá rẹ̀ sí méjì tán ó sì jẹ́ pé ká bàràkàràkàrà bọ́dọ̀bọ̀dọ̀bọ̀dọ̀ bá bàrà bọ́dọ̀bọ̀dọ̀bọ̀dọ̀ bá bàrà kó sì tó sọ papọ̀ kó tó dìde tẹ́sí tí rí kán ti rẹ́ méjì báyìí pẹ̀ láyùn ó jẹ́ pé tí kì í bá a ṣe dán síyàn ṣe rẹ́ méjì torí pé níbo ló kó àwọn fún rẹ̀ sí sọ páàkì fún yẹn sókè àbọ̀ páàkì ẹ̀ sálẹ̀ ṣùgbọ́n yóò gé méjì tẹ́ ẹ̀ lọ́tọ̀ ẹnìkan ti ẹ̀ ń bẹ nílùú bẹ́ẹ̀ yẹn tó ń ti kú ọlọ́run ọmọ ibi tí ó tò sí òun tó gé ìyàwó rẹ̀ lékiri ẹran yóò tún ha fẹ́yìn tẹ̀ wá ní ọ̀lù èkìrí tẹ́ kálukú ọmọ èkìrí tiẹ̀ lọ́wọ́ báyìí yóò sì ṣe báyìí àpòròpòrò àgbòrògbòrò pàápàá àgbòrògbòrò ìjọ tí a máa ń pè ìyàwó báyìí tó máa bọ̀ lójú nílò yóò bá máa bọ̀ láti ẹnu ilẹ̀kùn yóò bá tún wọlé oríṣiríṣi àwọn mìíràn lè gbé rẹ̀ kalẹ̀ wọ́n bá sì pé àwọn kankan lè yóò bá máa jó yóò bá máa forí lélẹ̀ ní wọ́n fẹsẹ̀ lélẹ̀ ní wọ́n máa nẹ́sẹ̀ sókè. àwọn kan nù àwọn míì bẹ tó ṣe wípé wọ́n ní ọyá àwọn afọ́júdà ọyá in the name of Mairi lójú ọba láwọn àwọn ìṣàwádà àwọn òpìdán wọ́n kọ́ àwọn arọ dé báyìí ní sinimá pé arọ ni arọ tó ti practice ń kọ̀rọ̀ ni nígbà tí lè pé kò lè dìde nígbà in the name of Mairi ló ṣe pé kí ní báyìí lẹ́sẹ̀ ọba tún káká nígbà tí wọn ó practice ẹ̀ débi pé kó tó wá ṣe wọ́n fi yàn gbá àmọye mùsùlùmí lójú
ìyẹn agbárí ní jẹ́ bẹ́ẹ̀ kì í ṣoògùn wọn làwọn tẹ́ máa ń lò obìnrin kan bẹ tí pépà gbé láìpẹ́ tẹ́gẹ́ wọ́n lò nílẹ̀ Ìgbò káàkiri wọ́n lò káàkiri tí apá rẹ̀ tí wọ́n lápá ti yọ wọ́n bá yẹ tó ṣe báyìí wọ́n bá lápá tó ti jọyìn ó ti practice ẹ̀ tí owó padà dájà ayẹ láàrin wọn àtàwọn tí ń ṣiṣẹ́ fún so ọlọ́nkọ́ sànù wa bàtà ń bẹ ń lé kí ọmọ kan náà ń bẹ wọn ló jẹ́ mi ọkọ́kọ́ mọ̀ pé wọ́n máa ń ṣe irúṣẹ́ báyìí nǹkan tí mò ń sọ bíi 1992 ni o 1992 93 lónìí àwọn máa ń lọ àwọn kíní àwọn fellowship àwọn kankan yẹn káàkiri yóò sì ṣe arọ fún yín lóòótọ́ ẹ̀rọ pààrọ̀ ni ó lè gbé ẹsẹ̀ rẹ̀ kó gbé kọ́rùn kó máa fi díwọ́ ẹ̀rọ pààrọ̀ ni tó bá ká ẹsẹ̀ yẹn báyìí yóò wà máa fọwọ́ sí báyìí gbogbo bí wọ́n ṣe máa ń ṣe ni ó ṣe fún wa lè kí wọ́n gbà náà ara lọ lẹ́pẹ́ èmi àti ẹ̀yìn sí èmi ọmọ mi tó wà máa ọ̀ tí bá ń bẹ láyé tọ́lọ́ bá kádàrà kó ní tá à ń sọ yìí yóò mọ̀ rántí nígbà èmi ni àbáyé sọ̀rọ̀ ń parẹ́ o yóò mọ̀ ṣe fún wa ní oríṣiríṣi bí wọ́n ṣe máa ń sàrọ̀ ó sì ti ní ẹ̀jẹ̀ máa ń fún wa yóò dojú ajo báyìí ní ó máa wọ́ ìdìbò pé arọ rèé o ẹ máa wọ́ o ó yà lúwa ó ń pè kí ní abọ́rakàdà lẹ́sẹ̀ ọba tún wọ́n rẹ́ kékeré yóò bá dìde ó bá pariwo yéé testimony àwọn kan àwọn míì bẹ tó yẹ kó máa ń ṣẹlẹ̀ sáwọn èèyàn náà tó ṣe wípé wọ́n yìí ṣànábì ọ̀rọ̀ wọ́n à sì ní fa aṣẹ wọ́n à ní fa nǹkankan ṣùgbọ́n yóò àpò bí kẹ́lẹ́ mi ọkàn máa rí pé òun sáré lọ báyìí òun kàn já sórí odò òun sì rìn lọ yóò wá ti kọjá tó yẹ orí odò mo mọ̀ gbà kọjá láìsẹ̀ pé orí odò ọ̀ á fa nǹkankan pé mo fẹ́ ju orí ẹ̀ kọjá yóò rí pé òun sáré kọjá lórí omi ọjọ́ mẹ́rin ẹ jẹun fún alápẹ̀jù tí ó direct tó wà nínú Al-Qur'an. Mariam ìyá Ànábì wa Isa alayhi salatu wassalam nígbà tó lóyún oyún àrà tó níhùn ká mọ́ sọ̀tàn torí yọ̀pẹ̀ nígbà tó wá bímọ tí màkọ́dù dé tí ń damira ẹ̀rọ ní mẹ́bàánújẹ́ tó bá ti bímọ tán kùkùté ọ̀pẹ dàbínú yẹn kùkùté ni o lọ́mọ mi tí bá a máa jẹ́ ń pè ń kùkùté tó bá ti mi kùkùté òun dàbínú ọmọ dàrẹ́ látòrí rẹ̀ ṣe sáwọn kéèyà ànábì mi wà iṣẹ́ ìṣe ànábì ọlọ́run títà fi má kojú etí ẹ̀ wánu ọba ọ̀rọ̀ karamọ́tù àwòlíyà torí kìí ṣe ànábì ọlọ́run ọba kankan ò sí nínú obìnrin ọlọ́run ti ní àrùn ṣáwájú rẹ̀ illa rijalan nuhi ilayhim ọkùnrin nìkan wọn làwọn ṣe lánàbì ọlọ́run obìnrin jẹ́ ànábì ọlọ́run ó lè jẹ́yàn dáadáa ó sì lọ mi kùkùté dàbídùn tóòtọ́ ní dàbídùn bá ń dalẹ̀ kùkùté ní dàbídùn bá ń dalẹ̀ nítọ́ jẹnu fakuli washrabi wa qarri ayna sálàyé mi tiẹ̀ ó ní kùkùté yóò ṣe di nǹkan tí tá a máa mì tí dàbídùn ó sì máa dalẹ̀ mo rò pé àlàyé mi tiẹ̀ ṣé wàá rí nítorí ìṣẹ́gun ti di mẹ́ta bá ó ti di mẹ́ta o ẹgbọ́ yé o torí background tí ó jà gbọ́n ta fẹ́ sọ iye nù o tọ́lá kọ̀ọ̀kan ń tàwọn ànábì ọlọ́wọ̀n bá nìyẹn ìyẹn kò sí khilaf fún bẹ́ẹ̀ ṣàlàyé mi ti kódà àwọn míì gbà wípé kò fẹ́ẹ̀ sámì fún nùbúwà jùlọ mo rò pé àlàyé mi ti ṣé wàá rí nítorí ẹlẹ́ẹ̀kejì tí mo sọ yẹn eléyìí tá à ń pè ní dán tá à ń pè ní ṣáwádà ó jẹ́ káwọn èèyàn kan tako ẹlẹ́ẹ̀kẹta eléyìí tá à ń pè ní karama sáà gbọ́ mi yé so wọ́n ní tìlú ẹ̀ bá wáyé lọ́wọ́ èèyàn yìí dání ń pa nítorí pé tó bá ṣe pé kì í ṣe dán tó bá wáyé lọ́wọ́ rẹ̀ lóòótọ́ kò ní sí àtọ̀ láàrin òun àtàwọn ànábì òye wọ́n ní kò ní sí àtọ̀ láàrin òun àti àwọn ànábì ọlọ́run nítorí wípé àwárìkù láàdá yìí lọ́lọ́run fáwọn ànábì ọlọ́run alámọ̀tánà alánàbòwátìhì àwọn Mu'tazila Jahmiyya
báàdù al-asha'ira máa takò ká máa sọ pé ẹlòmíì ní karama èèyàn lásán wọn ní ara kò sí kẹtù jẹ wọn ní kò sí kẹtù jẹ tẹ ẹ bá rí irú ẹ lọ́wọ́ èèyàn ẹ gbà kó pidán so ti yé nísìn tẹ ẹ bá rí irú ẹ lọ́wọ́ èèyàn ẹ gbà pé ó fi bọ́ọ̀bọ́ ó fi bòyín lójú ni sálàyé mi ti ó dàrú mọ́ yín lójú ní ìdánlọ́pàá kì í ṣe ní téèyàn lásán máa ń ṣe ànábì ọlọ́ọ̀ni àmì nọ́bù wà ní sálàyé mi ti wọ́n takò. àwọn kan wá ń bẹ náà táwọn sọ pé kàrọ́ mọ̀ ń bẹ tí wọ́n pẹ̀lú àwọn aláàfáà àwọn Súfí tó ṣe pé gbogbo nǹkan kàrọ́ mọ̀ náà ni karama àwọn ẹni Ọlọ́run nígbà tí ṣe mú tẹ̀sùn bàbá yìí ó sì fara ẹ̀ wọ́n kàn jáde bẹ́ẹ̀ ní ojú sí rọ́ sí lójú nù ọ̀daràn tán wọ́n fẹ́ fi áńkọ̀pù sí lọ́wọ́ báyìí áńkọ̀pù òde wọ́n lọ ṣé wọ́n lọ́jọ́ kan bí kò ṣe tán ní mọ́tò nù lójúgbó ọ̀yẹ́ rọ́ mi sí báyìí mọ́tò kan bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ní mọ́tò tí wọ́n ní ọmọ ìlú petrol ní bá ń lo wọ́tà oríṣiríṣi ni wọ́n máa ń sọ ọ́ ń jìbìtì ní àwọn tó fọ́n kàrọ́ ọmọ yẹn kọjá bẹ́ẹ̀ ọ̀daràn gan wọ́n gbé lẹ́ni ọlọ́ ọ̀daràn ẹni oníyàwó 40 kí ẹ máa lẹ́ni ọlọ́ àti bóbìnrin olóbìnrin sùn tí ń ṣe ṣìnà ẹ máa lẹ́ni ọlọ́ ẹni tí wọ́n fẹ́ bá ń ṣiṣẹ́ tí ó ní ra sinapu wá sí máa ń sinapu tó tún mọ òríjìnà rẹ̀ tí ó gidi lẹ́sìn láì ẹja yóò bá rọ kele ti lórí ẹgẹ́ ti orí òjìnà rẹ̀ rà ó ti dórí jìnà máa kọ́ ẹsẹ̀ máa mú òríjìnà rẹ̀ ẹ wà gbàṣẹ. Gánà àmọ̀ ya ó ti wà wájú Ọlọ́run tí Ọlọ́run fún àforíjì ó ní stroke ẹ bá ń tọ́jú ẹ̀ làwọn afá kan bá wọlé sí ọ̀la òun ò lè sọ̀rọ̀ mọ́ ìyàwó rẹ̀ ṣe Yorùbá kì í ṣe mùsùlùmí àwọn tí wọ́n gbìlẹ̀ Ìgbò tí wọ́n fẹ́ bí Ìgbò ni àwọn kọ̀ọ̀kan nù wá táwa ti pẹ́ láti yọ ẹ̀ka mẹ́rin tí mo sọ ni mo bá láwa yọjú sí ìgbẹ́ ẹ̀ka àjọ máa ń kírun bọ̀kùn lé wa mọ́ṣáláṣí wa máa yọjú lẹ́ẹ̀kọ̀ọ̀kan báyìí ẹ máa ṣàdúrà mo sọ fún ìyàwó rẹ̀ báwọn akúnyẹ òkírun náà òkírun ó ní na wetin we dey talk sef so we don got some of our sef they don do this dem call am àṣejẹ don do àṣejẹ for us. They collected 40,000 from us. Which type of passenger be that? Said, dog meat. Dog meat. Na dog meat they use. Èmi ọmọ pidgin sọ dáadáa ló ṣe fọ sọjà kùtàkùn fún ṣe sọ. Na dog meat they use for us. You don dey chop am small. Then say if it's a bit chop up na those are so juju bí ẹ ṣe máa ẹ sọ àyè tẹ bá ti máa sọ ẹran ajá náà fi ṣe ẹran ajá àwọn àtẹnpẹrẹ àwọn àlàfà wọn gba 40,000 wọn tó láwọn oṣooṣù àmì lójú mi ti ń da afá burúkú ọmọ kéèyàn tiẹ̀ sí lé sí ní ẹgbàárùn ọ̀hún ọwọ́ kéèyàn sí lẹ́gbàárùn ọ̀rọ̀ gbèsè ń gbó lọ́wọ́ wọn nù àbíjà tí bàbá má bàa kú ó ti bá wá jọ lọ kọ̀bọ́ mọ̀ sọ kọ̀bọ́ yà ọkọ̀ ṣe kíni kan àwọn á lọ gbowó lọ́wọ́ ẹ̀ nílé 40,000 ẹran ajá tí a ní sọ́lá aléwálé ọ̀sọ́lá ń bí sọ wípé nítorí Ọlọ́run ti ṣe léèwọ̀ fún yín kò fi wòsàn yẹn bẹ́ẹ̀ lọ́wọ́ bó fi sọ wọn wòsàn àwọn àjọ bí síbi tọ́lọ́run ṣe léèwọ̀ ẹ wá lọ tilẹ̀ fi lò nǹkan ògógóró ara òkè mú tí o máa fi lò nǹkan máa fi lò nǹkan ó fi ṣe iṣẹ́ ilẹ̀dú ẹbu ni wọ́n ń pè ó fi lọ ẹbu ó ti parí àwọn eléyìí ò ní wà ṣe nǹkan kan ní ẹwà pidán
ni wọ́n sún fi wà máa ní karama rẹ̀ yẹ lọ ṣé wò wò báyìí ó sì dákọ̀ rẹ̀ sí sọ́ńtì ṣe kan náà báyìí mi ò ti rí báyìí wọ́n ti máa ti ń ṣe dókítà náà máa rí yẹn tí wọ́n máa ti ń ṣe yàn látara experience ẹbí àti mọ̀rú àwọn kọ́sítọ́mà táwọn máa ń ní wọ́n sì mọ̀rú jẹ́ máa gbé wá àwọn dókítà náà ti mọ̀ kí ẹni ọba ti pọ́n lójú rẹ̀ sáré ń gbóná malaria lélẹ̀ yìí ó sì lè jẹ́ nǹkan mi náà torí tẹ́ bá ní malaria yìí yóò fún mi má kọ́ náà ní. so àwọn náà sáà máa wò yí kí nǹkan báyìí lọ súnmọ́ kó máa ṣe ni ẹ máa gbé lórí bẹ́ẹ̀dì wọ́n sì dábẹ́rẹ́ bò láì ṣe testing gbà mí lọ́mọdé ádámù mọ́dà wà láàmú. so nítorí pé àwọn kan wọ́n ṣe ìsìbáàtò karamat ní ìṣe ìsìbáàtò tó yẹ pé ṣèṣàlù ti wà mẹ́. àwọn kan sì ń ta àkọ́ òun ló di ó di ọ̀rọ̀ ń tà sọ́nà àkìdá níbẹ̀ kọ̀kọ̀ sínú àríkánu al-iman. ó wáyé ká gbọ́n lẹ́fí sọ wípé kí lọ̀rọ̀ alùsùnà ń pẹ́ ṣé alùsùnà náà ṣe ìsìbáàtò rẹ̀ ni báwọn ń sún fi ṣe ìsìbáàtò rẹ̀ àbí wọ́n ṣe náfíù rẹ̀ bí àwọn Mu'tazila Jahmiyya àti àwọn kan náà Ash'ari ti ṣe náfíù rẹ̀ ṣé kí ni yẹn yé wa bá ní sùn ọ̀rọ̀ alùsùnà wal jamaa ń parẹ́ ni. qawlu ahli sunnati fi karamatil awliya ìgbàgbọ́ alùsùnà ọ̀rọ̀ tí alùsùnà sọ nípa karamatil awliya ni wípé annaha thabitatun ó fẹsẹ̀ múlẹ̀ waqi'atun ó sì ṣẹlẹ̀ àmọ́ ó fẹsẹ̀ múlẹ̀ àti máa wáyé bí sì máa wáyé bẹ́ẹ̀ tí ò lópin ni ọlọ́run bọ̀ ọba tó láàrẹ̀ ga ó lè fi pín ẹni tó bá wù ú lé lásìkò tó bá wù lápèjúwe wa daliluhum ẹ̀rí wọn ní fi dhalika lórí nǹkan tí wọ́n sọ yìí ma dhakarahu Allahu fi al-Qur'an al-Karim nítorí wọn bá sọ ní al-Qur'an an ashabil kahfi wa ghayrihi nípa àwọn ashabil kahfi sáà sáà nàbí ọlọ́ wọ́n dẹ̀ wọnú hù wọ́n lò 309 years nínú sálàyé mi sí walabithu fi kahfihim thalatha-mi'atin sinina wazdadu 309 years wọ́n wá wà ń bẹ oòrùn kọ̀ wá máa ń sá wọn ní sáà tí wọ́n fi gbẹ wòrò kòkò oòrùn sì sáláyì má dọ́dọ̀ wọn nítorí pé àìdọ́dọ̀ wọn jẹ́ wọn jẹra gbọ́mi yé wátàrọ ṣàmsà idha tala'at tazawaru an kahfihim dhata al-yamin wa idha gharabat taqriduhum dhata ash-shimal wa hum fi fajwatin minhu tí wọ́n fẹ́ gbẹ́ tì báyìí sáré ẹ̀wọ̀n kí tẹ́yìn bá sùn torí wà hún rùkún lù ní lójú wọn ní àsùn ẹ farati bí wọn bá farati yóò rè lulẹ̀ wọn farati ògiri báyìí tẹ́ bá farati ògiri tó o bá gbára kó mbẹ jó síbẹ̀ lọ́sẹ̀ kan ibi ọmọ boko bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ tẹ́ bá ti wá pẹ́ mbẹ díẹ̀ tátẹ́gùn ọ̀fẹ́ síbi tí wọ́n fi tí wọn ọlọ́run fàtẹ́gùn yóò fi tí wọn kó ẹgbẹ́ ẹ̀bọ mímú tó fi lẹ̀ àtẹ́gùn ọ̀fẹ́ sẹ́gbẹ́ bí òòrùn tọ̀ra máa ta sí yẹ́rìyẹ́rì ṣùgbọ́n òòrùn yìí ò ní pọ̀ tẹ́ bá tó ti pẹ́ lẹ́gbẹ̀ẹ́ bí atẹ́gùn tó ti wọn sẹ́gbẹ̀ẹ́ bí kò wá jẹ́gbẹ̀ẹ́ wọn kankan ó jẹrà òòrùn yìí ò lè pọ̀ débi wípé kó wá sá wọn bí èlùbọ́ bẹ́ẹ̀ ọ̀bá yìí tún róòrùn díẹ̀díẹ̀ pàápàá ọ̀run àárọ̀ kò tún ní vitamin D síbẹ̀ kò tún ní vitamin D òòrùn wá ọ̀rá ń dọ̀dọ̀ wọ díẹ̀díẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ vitamin D ń wọlé wọn ò sì kú ojú ọ̀run ní àṣìwà ebi ò sì pọ́n ebi ọ̀pọ̀ wọn wọn ò kú wọn ò sì jí wọn sì ń sẹ̀mí wọn ò sì mú mi fún 300 years 309 years kò bá mẹ́sìn mu kò bá mẹ́sìn mu kò bá mẹ́sìn mu pàápàá kéèyàn má jẹun kò má mú mi kò sì kú fún 309 years àní alẹ́ yàn jẹun kò mú tó dà gọ́rù ó tó dà gọ́rù báyìí sáwọn àlejò yàn ọ̀sẹ̀ mi kò bá ọtọdọ̀sì àjẹlẹ̀ tí ó ṣe ọtọdọ̀sì mu wọ́n tó wá jí wọ́n tó fẹsẹ̀ wọn rìn jáde ètò lọ rajà wá tá a jẹ ṣe pé yóò lágbára pọ̀ ara kẹrọ ọmọ tí
ọlọ́run ti sọ ní Al-Qur'ani wa ghayrihim ó sọ bẹ́ẹ̀ pa àwọn míì náà wa ma yushahiduhu an-nas àti táwọn èèyàn náà máa ń gan ní tẹ́ fojú ara wọn rí fi kulli zamanin wa makan ní oríṣiríṣi ààyè ní oríṣiríṣi ìgbà wa khalafa fiha al-mu'tazila àwọn Mu'tazila láwọn ọgbà ó àtàwọn míì tí mo ti dá àkọtẹ́lẹ̀ muhtajjina àwọn náà ní ẹ̀rí tàwọn ni wípé bí anna isbataha tẹ́ bá ṣe isbatu karamati yujibu ishtibaha al-waliyyi bin nabi wàlíyì àtànábì ọ̀fọ̀jú pọ̀ bó láti wá dá nábì mọ̀ yàtọ̀ sí wàlíyì argument wọn ni was-sahir bil waliyyi wàlíyì tẹ́ sọ òpìdán náà àti kẹ́ẹ̀jẹ́ nísìn pé òun àtòpìdán yóò dájú ẹnìkan náà pèrè ààrẹ lẹ́ni eré tí ó wé láwà ní tí ó ní káwọn yẹn máa kó ojú bùkátà àwọn wà ẹni tí ó sọ wípé ẹni tí ò bá jẹ èèyàn kò lè jẹ èèyàn yóò sún pèrè ààrẹ lẹ́ni Ọlọ́run ẹni tí ó sọ pé tó bá fẹ́ jẹ èèyàn láyé àbí kọ́kọ́ yìí sọ́lọ̀ náà ẹni ọba jẹ́ ni Ọlọ́run gbọ́dọ̀ sọ bí eléyìí jáde lẹ́nu ẹ̀ sì ní wòlíì náà ni ọ̀daràn wòlíì wèrè gan máa jẹ́ wòlíì lọ́dọ̀ ń sọ wèrè gidi wèrè tí ń gbé táyà kọrùn tí ń gbé kílọ̀kọ rẹ̀ tí ń jẹ́ láńtà lọ́sàn gan kọrùn tí ń tẹ̀lé egún tí ó mọ sáré tẹ̀lé egún lẹ́yìn ó tó ní wòlíì àwọn tẹ̀síbà kò gbò tẹ̀síbà bíi 50 tó tó yàn lẹ tó tó ẹrù ẹ̀gẹ́ ẹrù apẹ̀rẹ̀ ẹ̀gẹ́ kan tẹ̀síbà tó èyí ó kò sọ̀rọ̀ ó tó ní wòlíì náà ojú rẹ̀ kò ní ṣe é rí kò sì fẹ́ tó fẹ́ kọ́ mọ̀ wọ́n yarú wòlíì bá wọn àwọn yẹn ti wáyà lábòsí báyìí gbogbo òlú nílẹ̀ Yorùbá làwọn tó ya wèrè wà jẹ́ ń pè ń wòlíì kì í ṣeré o ẹnìkan ń bẹ bẹ́ẹ̀ lẹ́dẹ̀ẹ́ ẹnìkan ń bẹ bẹ́ẹ̀ káàkiri tó yẹ pé ara rẹ̀ ò yá àwọn yóò sì mọ̀ ní àṣìbẹ̀sà dáadáa oríṣiríṣi Yorùbá tẹ́rí ìgbà tó bá kú báyìí bí wọ́n ṣe sòkú rẹ̀ ẹ máa jòkú ẹni tí tó déyàn gidi tó wáyà yẹn lọ wọ́n máa ṣe òkú wọn gan-an ni. àwọn ẹlòmíín tún wà nù wọn jẹ́ tó láwọn ọmọ lẹ́yìn táwọn náà ti ń ṣe bí wèrè gẹ́gẹ́ bí wèrè náà wọ́n ti ń jẹun mọ́tà aláàbò yọ dàpọ̀ ṣe rí téèyàn bá wo ohun tí wọ́n sọ pẹ̀lú làákàyè wà láì ọ̀rọ̀ ni ṣùgbọ́n tí òjì ó ṣe é gbà ní pé ọ̀rọ̀ tẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀rí tẹ̀sí lé mu sí ṣùgbọ́n téèyàn bá fi làákàyè wo ọ̀rọ̀ yẹn sọ ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ yóò fa ó tiẹ̀ ti fọ́pọ̀ ṣé ò ti fọ́pọ̀ báyìí ẹni tí ó pàdé tí ó mọ̀ sọ fún ọ pé tẹ́sí rò pé agbára Ọlọ́run nílò níbẹ̀ nínú àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí níbẹ̀ nínú àwọn tí wọ́n ṣe mùsùlùmí tẹ́kì ó pidán gidi ni á pidán àwọn ọlọ́sàn wà rọ́dù alayhim bí àmọ̀rọ̀ yìí ọ̀nà méjìlá lè gbà ṣe rọ́dù fún àwọn Mu'tazila àwọn sọ̀rọ̀ tàwọn oníṣúfì ọ̀rọ̀ Mu'tazila ni wọ́n sọ ṣùgbọ́n àwọn sọ̀rọ̀ ọ̀hún tó yàtọ̀ sí wọn wọ́n ṣẹlẹ̀ àwọn oníṣúfì ó túmọ̀ sí pé nípa ọ̀rọ̀ karamatul awliya ọ̀rọ̀ mẹ́ta ní bẹ́ẹ̀ ẹ mọ́ gbàgbé o ọ̀rọ̀ Mu'tazila ọ̀rọ̀ àwọn onítàṣọ́gbò àtọ̀rọ̀ àrẹ̀sùn káàdì bá anna al-karamata thabitatun bis-shara' ẹ̀yin lẹ́ẹ̀kan lẹ́ẹ̀gbà làákà ilẹ̀ lò ṣẹ̀rí àfi ẹsẹ̀ kínní ìmúlẹ̀ wal mushahada a sì gan ní ẹ̀ tó ti fa inkaruha kéèyàn wá lẹ́yìn ò ní gbà mọ̀ kí a bá rọ̀ èèyàn kan fẹ́ dọwọ́ bo sánmà torí kó ràn mọ́ bá yọ ni kí a bá rọ̀ ni nke níbo mọ́ṣẹ́lùkù wa ṣáìdì bí ni ọ̀yà ẹ fọwọ́ kọfà ẹ̀ torí kí ni kó ràn mọ́ bá yọ mo kí a bá rọ̀ nìyẹn ó ní pé ohun tí ò ṣe é dínà rẹ̀ kí ẹ̀ máa léyàn bá yọ̀ nígbà wọn làbí kọ́ ní pé ó fẹ́ takò wípé ọmọ tí ń bẹ́ nu oyún máa ń jẹun kí a bá rọ̀ lásán ọmọ kí ni ń jẹ nígbà tó wà ní oyún kọ jẹun ń jẹun àbí ò jẹun ṣé ó ń jẹun àbí ò jẹun takàlà ó ń jẹun mọ̀nà ó ń jẹun nítorí ó fi mọ̀ pé ń jẹun ni pé jíyà rẹ̀ ọmọ jẹun mọ̀ lọ́wọ́ mọ̀ pé ń jẹun dára yẹn tí ìyá rẹ̀ bá jẹun ṣé kí ìyá rẹ̀ lẹ́yìn kí nǹkan ṣe òye kí nǹkan kan dọ̀dọ̀ ẹ̀ nǹkan ṣe àbí nǹkan ò ní ṣe
ó yá nǹkan ó ṣe mọ̀nà káì nígbà tó bá fàìn síbi ni. ẹ jọ sọ̀rọ̀ mi yé ọlọ́run fún kun wa lọ́wọ́. náà ana madda'ahu min ishtibahi al-waliyyi bin-nabiyyi ghayru sahih. ohun tí wọ́n ń sọ wípé ànábì ó dàpọ̀ mọ́ wàlíyì nímọ̀ yàtọ̀ láàrin àwọn méjèèjì mọ́ yóò mọ̀ túmọ̀ sí kí wọn ò jura wọn lọ ṣe rírí pàtàkì ọ̀rọ̀ ni o torí pé àwọn jagunlabi bẹ́ẹ̀ o tí wọ́n sọ káwọn wàlíyì kan já àwọn ànábì Ọlọ́run lọ bẹ́ẹ̀ ni àwọn kan ṣe súnfì wọn débẹ̀ Ibn Arabi burúkú tìbí hùn tó ní fòṣùṣù tó fún mi tíra rẹ̀ bá ń gbó tíra rẹ̀ ọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ burúkú kan bẹ̀ tó yẹ kó ní agbára rẹ̀. ẹja wọn bá jẹ́ ọ̀rọ̀ lọ Ibn Arabi burúkú eléyìí tọ́ọ̀gì ni o tí wọ́n sọ̀rọ̀ rẹ̀ síbi ẹ lọ́ọ́ kà ń pa rẹ̀ bàbá àwọn bàbá ní bá ń sọ kí àwọn bàbá yàrá yìí àtọ́gì kì í ṣeré o ọkọjọ ọ̀rọ̀ ṣáda gan ni ṣáda lórí ṣáda ni téèyàn bá ka àwọn ọ̀rọ̀ rẹ̀ àwọn ọ̀rọ̀ burúkú àwọn téèyàn bá sọ pé àwọn ọ̀rọ̀ tí máa ń fa etí ìyá irú àwọn ọ̀rọ̀ yẹn ni sọ àwọn yẹn ń bẹ tẹ́ kí ọ̀rọ̀ tí wọ́n tó burú débi wípé ní ẹnu tiwọn nínú ìdí àátù wọn àwọn gbà kó àwọn já ìmọ̀ ìyá ànábì gan lọ kọ́dọ̀ sọ mí kan yín pé ànábì ní pé ó fà àwọn ànábì Ọlọ́run ọba wé lábínàtì bọ́ wá káyé mọ́dìwó lábínà kan kí òun ní lábínà òun ìyẹn ó ní ṣùgbọ́n òun tọ̀ wọn lábínà méjì lòun ṣebí lábínà ẹyọ kan ni ẹ̀wọ̀ ẹja bọ̀rọ̀ tiẹ̀ lẹ́ẹ̀kọ́ mọ́ gbé àpò omi tá ń lọ so tí àwọn onínàdàdà wọ́n pa ò lè anahu la nabiyya ba'da Muhammadin sallallahu alaihi wasallam torí pé lẹ́yìn anábà Muhammad sallallahu alaihi wasallam kò sá anábì mọ́ wala anna nabiyya yaqulu innahu nabiyyun torí pé ní ó bá já anábì yóò sọ jáde pa anábì Ọlọ́run fa ayyiduhu Allahu bil mu'jiza Ọlọ́run wà fi mu'jiza ràn lọ́wọ́ wal waliyyu la yaqulu innahu nabiy ẹni ó bá jẹ́ wàlíyù òtítọ́ wal waliyyu al-haqq ni o ẹni ó bá jẹ́ wàlíyù òtítọ́ kò ní sọ pé anábì lòun àwọn tí wọ́n ń pera wọn Rasulullah o wọ́n ń pera wọn pọ̀ o láti ní àwọn tí wọ́n ń pera wọn wòlíì bú o wòlíì èké wa kadhalika bákan náà ni madda'ahu ohun tí wọ́n kílèmù min ishtibahi as-sahiri bil wali wípé wàlíyù àti ẹni ọjọ́ pinna yóò dojú rú pọ̀ ọ̀rọ̀ ìlú sahih ìyẹn náà lálàáfíà li'anna waliyya mu'minun taqiyyun nítorí pé wàlíyù òun lẹni onígbàgbọ́ náà Ọlọ́run tó bẹ̀rù Ọlọ́run á sọ tàrífù ẹ̀ láìpẹ́ ṣàlàyé méjì mọ́mọ́mọ́ àjálà rẹ̀ dìbà yẹn. ta'tihi al-karamatu min Allahi kàrọ́ọ̀mọ̀ máa ń wá fẹ́ni tó bá jẹ́ wàlíyù Ọlọ́run biduni amalin laha kì í ṣiṣẹ́ fún o kéèyàn lọ wọ halwa torí pé ó fẹ́ máa ṣiṣẹ́ ìyanu kéèyàn lọ Jẹ̀bú kó lọ gbaṣẹ́ torí pé ó fẹ́ máa ṣiṣẹ́ ìyanu kéèyàn lápòpọ̀ torí kéèyàn fẹ́ ṣiṣẹ́ ìyanu kéèyàn lólúgbò torí pé ó fẹ́ ṣiṣẹ́ ìyanu kó lọ ṣàfọ̀ṣẹ́ kó máa sí gbẹ́rẹ́ síbi ìsàlẹ̀ ètè tí ó máa la torí pé tó bá ti sọ kó máa ṣẹlẹ̀ kan náà ó náà wágún fáyà kúnnù sẹ́ǹpẹ́ lẹ́yìn òṣìṣẹ́ kan ni níbi ń padà ti ń pa ẹni ó bá jẹ́ wàlíyù kò ní ṣiṣẹ́ kankan yóò kàrí pé ń ṣẹlẹ̀ náà ìgbà míì kan yóò ti ṣẹlẹ̀ tán kó tó mọ̀ pé Ọlọ́run ṣe ń kankan láti fi pọ́n wọn. wala yumkinu mu'aradatuha kọ́rọ́ọ̀rùn kálá fẹ́ takò wa amma as-sahiru òpinna fa kafirun kèfèrí ni munharifun ẹsẹ̀ rẹ ti yẹ kó mi ẹ̀sìn Ọlọ́run yahsulu lahu atharu sihrihi eré padà tó bá pa ni ó ṣẹlẹ̀ bima yata'aqahu min asbabihi yóò ti láwọn aṣẹ́ka tó ti ṣe tí ó fi di iná pa wa yumkinu an yu'arada bi sihrin akhar táwa tún ló ń dá mi náà wọ́n dá mi lè takò nígbà tí dábàá di
bá ju dán lọ yẹn ní bá kan rin ọkàn wọn ṣe kí ni o ọkàn wọn tẹ fún kan kọlọ́n bá kó sànù wa. wàlíwàlíyù wà máa nà al-karama kí ni túmọ̀ wàlíyù kí ni túmọ̀ al-karama. al-waliyyu kullu mu'minin taqiyyin kullu mu'minin taqiyyin fi ghayri nabiyyin kullu mu'minin taqiyyin ghayri nabiyyin. torí pé ànábì náà mu'minun taqiyyun lòun náà so kullu mu'minin taqiyyun tàbí mu'minun taqiyyun ghayru nabiyyin. wàlíyù òtítọ́ òun ni gbogbo ẹni tó jẹ́ mùmínì gbogbo ní kìí gbogbo èèyàn ní ló lè jẹ́ kìí ṣe dandan ni pé kó gbọ́wọ́ kìí ṣe dandan ni kó lọ sí Senegal kìí ṣe dandan ni kó lọ Tunisia onídìí ọlọ́ba gàràdì onídìí ọlọ́bi kankan tó bá ti nígbàgbọ́ nínú Ọlọ́run tó yẹ kóró tó sì bẹ̀rù Ọlọ́run pẹ̀lú wípé ojúrò ṣinṣin bitọ́ àti láàhì pẹ̀lú ìtẹ̀láṣẹ Ọlọ́run ala al-wajhi al-matlubi shar'a lọ́nà tó bá ṣẹ̀rí àwọn ìwọ náà wòlíì jọ sálàyé mi gbogbo ẹni bá ti jẹ́ olùgbàgbọ́ òdodo ìmánì ní nǹkan àkọ́kọ́ tí ẹ̀wọ̀n fi ń jẹ́ wàlí. Ọlọ́run fi sọ pé ala inna awliya Allahi la khawfun alayhim wa la hum yahzanun. Ọlọ́run láwọn tí wọ́n jẹ́ wàlíyù mi la khawfun alayhim ṣé ní wàlíyù ìtumọ̀ méjì ni tá a bá tún nítumọ̀ ìpìlẹ̀ sálàyé mi tí ànábì náà wọnú kullu mu'minin taqiyyun tá a bá tún nítumọ̀ istilah ànábì ò ní wọnú ẹ̀ torí pé ànábì ó ju wàlíyù lọ sálàyé mi tí torí tàrífù tó wà nú àyà yẹn fún wàlíyù òní àti mú nǹkan tá à ń sọ yìí akẹ́kọ̀ọ́ yíyáda rẹ̀ kó lè wà jáàmì ẹ̀hún máa ní ẹ̀hún kó lè jẹ́ pé ní tí èsì ara rẹ̀ ò ní kó sínú ẹ̀ láfikọ̀ yáda rẹ̀ bíi bọ́ọ̀lì náà bọ́ọ̀lì nàbí. sọ ti yé ọlọ́ni àwọn awliyahu Ọlọ́run la khawfun alayhim kò ní sí payà fún wọn wala hum yahzanun wọn àti ní máa banújẹ́ àwọn olóòpè alladhina amanu àwọn tí wọn nígbàgbọ́ nù ọ̀rọ̀ bó wàá lè yàn sí ní wàá máa kírun tí wàá pera rẹ̀ ń wọlé bọ́ọ̀lù èèyàn ó sì máa pàlìjànú tí ó máa kẹrọ kàyà ìlú àhámsà kákó aláwọ̀ yasu àti oríṣiríṣi nǹkan tí wọ́n máa ń fa ìwọ onígbàgbọ́ bọ́ọ̀lù èèyàn ó sì máa bá ànábì tí ó máa bú sàbí tí ó pera rẹ̀ ń wà lè yọ lọ tí ó máa gbégbá fẹ́sì àwọn tọ́lọ̀ wọn bá lò láti di ẹ̀sìn mọ́lẹ̀ kò lè jẹ́ wà lè yọ lọ láì wọ́n lè lómi wà lè yọ lọ ní gbogbo ọ̀nà ní máa ń dà ọ̀daràn gidi báyà láyé ọ̀daràn tó tún láwọn jẹ́ ń ṣiṣẹ́ fún ẹni tí ń lo mánu àwọn tí ń lọ wúkun sáré ní tẹ́ ẹ̀ ń fi tí àwọn èèyàn jókòó jẹ́ ń bá páàtì èèyàn lára lọ́dọ̀ wọn àwọn àgbẹ̀ ní wòlíì wọ́n lè ní Ọlọ́run tó bá dé ọ̀dọ̀ rẹ̀ báyìí àwùjọ ń bẹ ní ọ̀dọ̀ rẹ̀ ẹni òkú ìdání lọ́wọ́ sànù wa falladhina amanu wa kanu yattaqun àwọn tí wọ́n ní gbàgbọ́ tó yẹ kóró tí wọ́n sì bẹ̀rù Ọlọ́run kullu mu'minin taqiyyin ay qa'imin bi ta'ati llahi ala al-wajhi al-matlubi shar'a sí yẹn yé wa wà nísì wal-karama amrun khariqun lil-'ada ó ní nǹkan tó ṣẹlẹ̀ tó ṣe wípé ọkọjá àlàáda àbí nǹkan tí máa rí yuzhiruhu Allahu ta'ala ala yadi waliyyin min awliya'ihi Ọlọ́run máa ń jẹ́ wáyé lọ́wọ́ ìkànnà àwọn wàlíyù rẹ̀ takriman lahu láti fi ṣàpọ́nlé rẹ̀ aw nusratan li dinillah tàbí láti fi ran ẹ̀sìn rẹ̀ láti fi ran lọ́wọ́ fawaiduha àwọn àǹfààní tí ń bẹ́ẹ̀ ni àwọn àǹfààní tí ń bẹ́ẹ̀ òun lélẹ̀ torí mo pé ká parí ọ̀rọ̀ kàrọ̀ mọ̀ yẹn ká tó dákẹ́ àbí náà bayanu qudratillah àlàyé wípé alágbára lọ́lọ́ ṣàlàyé agbára lọ́lọ́ nusratu dini aw takrimul wali
kọ́lọ̀ fẹ́ ran ẹ̀sìn ṣe tàbí kó fẹ́ ṣe àpọ́nlé fún ẹni tó jẹ́ wàlí. ziyadatul imani wa tathbiti lil wali ìmọ̀ ń jẹ́ kẹ́ni tọ́lọ̀ ń bá ṣerú àpọ́nlé bẹ́ẹ̀ fún irú iṣẹ́ tí ń ṣe tọ́lọ̀ ń bá fi ṣerú àpọ́nlé bẹ́ẹ̀ fún kó tó ṣàlékún ọlọ́wọ́ bá ń bẹ́ o torí yọmọ pọ́lọ́ ló ṣe késo òpìdán ní ọmọ ọmọ kìí ṣe bá wà ní ó dé mọ́dà ilá mẹ́ mọ́dà ilá kọ́ mọ́ bá kírun fọ́lọ́n àbí wọ́n fi nǹkan sábẹ́ àwọ̀ fúnra wọn kó bá tara wọn máa fògbò sílẹ̀ àwọn aládàáwò alladhi zaharat ala yadihi wa ghayrihi wàlíyù tí nǹkan báyìí bá tọrọ ẹ̀ wáyé tẹ̀síbíìtù ni ó jẹ́ fún un lórí ẹ̀sìn àwọn míì tí wọ́n bá rí àwọn náà wò pé ẹja wa náà múra ṣiṣẹ́ sí lọ. annaha min al-bushra li dhalika al-wali ara ìró òdùnnú kọ́ ló ń gbaṣẹ́ irú wàlíyù yẹn bí n tó ń ṣe ń tèmi ọlọ́wọ́n ọba lọ́rùn yà múra sí. annaha mu'jizatun lir-rasuli alladhi tamassaka al-waliyyu bidinihi. Allahu akbar. irú ànábì tí wàlíyù yẹn tẹ̀lé mọ̀jísà ní fún wípé orun kaba yẹn ṣẹlẹ̀ ní ládọ̀ àwọn ọmọlẹ́yìn ẹ̀ sọ iye lè annaha ka shahadati lil waliyyi bi annahu ala haqqi torí ké bí ẹ̀rí ni fún wàlíyù yẹn pé orí òdodo ló wà. wal farqu baynaha wa bayna al mu'jiza ìyàtọ̀ láàrin àti mọ̀jísà annaha tahsulu lil wàlíyù ló máa ń ṣẹlẹ̀ sí wal mu'jiza ìnàbí. والكرامة نوعان كرامة oríṣi méjì ló wà alákọ̀ọ́kọ́ في العلوم والمكاشفات èmi ní í ṣe pẹ̀lú ìmọ̀ ntẹ́yìn ò lè mọ̀ ordinarily ọlọ́run ó sì fi mọ̀ yẹn ntẹ́yìn ò lè rí ordinarily ọlọ́run ó sì fi hàn àpèjúwe tí wọ́n fún wa ń bì wọ́n lè àpèjúwe Umar radiyallahu ta'ala anhu Umar wà Madina ń ṣe kútùbà lọ́wọ́ ìkànnú àwọn tí wọ́n jẹ́ òmùmálù rẹ̀ ní Iraq ẹ̀sẹ̀ àwọn Iraki sí Madina sí Saudi àwọn wá lọ bá àwọn fúrúsù jà àwọn fúrúsù làwọn Iran ìkànnú àwọn tẹ́rítírì àwọn Iran nígbà yẹn wọ́n ní wọ́n jọjọ́ ń jà lọ́wọ́ ogun yẹn wá gbóná débi wípé ogun wa fẹ́ yíwọ́ mọ́ àwọn mùsùlùmí lọ́wọ́ àwọn márùn-ún sì ń ṣe kútùbà lọ́wọ́ ẹni tó jẹ́ àmírù lè jẹ́ yéṣu Sárọ̀tù ní jẹ́ òun ni kí ló kọ rẹ̀ Umar radiyallahu ta'ala anhu ló máa ń ya Sárọ̀tù al-jabala ya Sárọ̀tù al-jabala tí wọ́n rẹ̀ ní kí rẹ̀ Sárọ̀tù máa sá lórí òkè ẹ lọ sáàdì bí òkè yẹn kí ẹ lọ fara pamọ́ síbẹ̀ láti Madina lòun ti ń sọ̀rọ̀ nípa tí ń ṣẹlẹ̀ lójú ogun ẹ̀rọ àkóbò ló ti mọ̀ kò sí fóònù ń bẹ láyé ìgbà náà tábà lẹ́nìkan ló pè lọ́sọ̀ fún jẹ́mbó ló sì mọ̀ kó kí wà bí wọ́n ti ń jà bàbá ń bàrí tó wá tóbi wá ní kéke Sárọ̀ gbọ́ ṣẹ́rí kí nǹkan lánàá Sárọ̀ tún gbọ́ o níbi títí ń jagun lọ́wọ́ lọ́dọ̀ àwọn bó ṣe sọ̀rọ̀ máa ń jà àwọn ọmọ ogun nù bí wọ́n ṣe sá lọ bí orí òkè bí wọ́n ṣe yàbọ̀ àwọn ọ̀tá nu ọlọ́sìn nìkan ṣẹ́gun sálàyé mi ti tẹ̀wọ̀n pé Umaru yìí sànà bí kàrọ́mà ni sọmọkà ṣàfàtì nìyẹn ọlọ́run fi mà ọlọ́run tẹ̀ ṣe payá ó ṣe payá ojú ti Umaru ó ṣe payá àgbọ̀ràn ti ìsàrọ̀ lọ́nà tó ṣe wípé kò bá a dà mọ́ nígbà tí èsì pé à ń stream online àbá ń ṣe online kìíní kan kí n sọ̀rọ̀ nù bí kí n sì gbọ́n àgbọ̀ lẹ́kọ̀ọ́ kí n wá sọ̀rọ̀ èkó country to country kí n sọ̀rọ̀ ń bí kí n sì mọ̀ gbọ́ l'Amẹ́ríkà láì ṣe pé à ń ṣe gbogbo orúkọ tá à ń ṣe sẹ́yìn kí èmi tí mo sọ̀hún kí ni mo rí bó mo ṣe ní ti ń ṣẹlẹ̀ l'Amẹ́ríkà nọ́mbà wa ẹni ọgbọ́n irú etí wo ló lò etí ti yàtọ̀ sí etí àwọn ayún tí wọ́n bá ilé dánrú ẹ̀ wò nǹkan yẹn nù. náà bí an yahsula lil waliyyi min al-ilmi ma la yahsulu li ghayrihi nígbà àwọn sàbẹ̀ jẹ́ ń bẹ wájú rẹ̀ tí ń ṣe kútúbà fún àtàwọn míì tí ń ṣe sàbẹ̀ àwọn ọmọ gbẹ̀ngàn kan ṣẹlẹ̀ ń bì kan wọn ò sì rí nǹkan kan ṣe ń táwọn èèyàn mi ò mà kọ́lọ̀ fi mà aw yakshif
lahu min al-umuri al-ghaiba anhu ma la yakshifu li ghayri tàbí kọ́ lọ́wọ́ bó ṣe káṣàfi fún kó ṣe payá nǹkan tí ẹni tó yàtọ̀ sí ò lè rí kọ́ lọ́n sì dùn máa rí kama hasala li Umar bin al-Khattab bí ó ti ṣẹlẹ̀ sí Umar bin al-Khattab radiyallahu anhu hina kushifa lahu ìgbà tó lọ́n sí gàgà fún wa huwa yakhutubu fil Madina ó wà Madina ní ṣe khutuba lọ́wọ́ an ihda saraya al-mahsura fil Iraq nípa àwọn tí wọ́n lọ jagun tí wọ́n ti wá kó nígbèkùn ní Iraki faqala liqaidiha ẹni ó darí ọmọ ogun yẹn tó kọ rẹ̀ ń jẹ́ Sáárọ̀ so bun bóyá Zanim aw Zunaym mi ò sálàyé mi tí ó ní alijabala ya Sáratu alijabala sáríà fàṣẹmí àwọn olùkọ́ìdù sáríà tún ní akọ síbi ìṣùgbọ́n Sárọ̀ tún ní mọ́mọ́ ṣùgbọ́n ẹja kà sí já sáríà ṣùgbọ́n Sárọ̀ tún ní ó wà nínú mẹ́mórì tí mo mọ̀ tí mo máa ń sọ ṣùgbọ́n àwọ̀ ọkọ̀ yẹn létà inshallah ta'ala so yá sáríà tún alijabala fàṣẹmí àwọn olùkọ́ìdù ẹni tó darí ogun yẹn ó sì gbọ́ sọfà àtàsọmọ bíi jabalu ó sì sá wọn lọ fi jabalu yẹn padà ra wọn ya Sariyatu alijabal ìrẹ Sariya alijabal bọ natahaqqaq nígbà míì ó lè jẹ́ ọ̀rọ̀ agbára ni nítorí pé ordinary lè agbára èèyàn kò lè ṣerú nǹkan bẹ́ẹ̀ sálàyé mi títí irú rẹ̀ ò lè ta àṣàrọ̀ bí an yahsula lil waliyyi min al-qudrati wa ta'thirat irú àpèjúwe yẹn ó là àpèjúwe ya Maryam ya Isa alayhi salatu wassalam ẹ rí wípé alákọ̀ọ́kọ́ obìnrin tó ẹ̀ṣẹ̀ bímọ kò lè lágbára kankan wọ́n tún wá ní ọlọ́mọ mi kùkùté agbára tí ó fi mi kùkùté wọn lọ́n lọ fún nípa agbára kùkùté ọ̀pẹ ẹ mọ bọ́pẹ́ sí máa ń fẹ́ mọ́tò ó sì rí mi mo rò wá láyé mi tí ọlọ́run bó kún ọlọ́run so hadithi tá a kà yẹn pa Umaru yẹn àwọn kan máa ń dọ̀ afa rẹ o ṣùgbọ́n hadith ọ̀nà hasan tìrẹ alẹ́ rẹ lómi jọ sọ pé kò lálàáfíà bọ́ lálàáfíà sóyè. bí an yahsula lil waliyyi min al-qudrati wa ta'thirati ma la yahsulu li ghayrihi kó ṣẹlẹ̀ sí wàlí tàbí ẹlòmíì tó yàtọ̀ sí ní tí ó ṣẹlẹ̀ sí ẹlòmíì tó yàtọ̀ sí. kama waqa'a lil Ala ibn al-Hadrami حين عبر البحر يمشي على متن الماء يبو دي سيري سي كان ناو اني سواجو ناو سلف تو gba orí omi kọjá tó sin re mo no pala yemi ti erike mo ti ora so moro tí me se kí wọ́n gbà lérò ṣùgbọ́n wọ́n rí orí omi la wọ́n gbà kọjá látara agbára Ọlọ́run Ọba tó la re ga so hada wa sallallahu ala Muhammadin wa alihi wa sahbihi